ọmọ yẹn má gbé lọ dúró kó wo iṣẹ́ yẹn wo iṣẹ́ tó wà lọ́wọ́ mi. Òun náà fi ń òun ni àwọn bàbá wa ayé àtijọ́ náà máa fi ń dá ẹni tí ó bá gbé nǹkan aburú wá sí ibi táwọn wà àbí àwọn lọ́balọ́ba tó máa fi ń dá èèyàn mọ̀ ní ayé àtijọ́. Bí wọ́n bá gbé bí èèyàn kan bá wà bóyá bí congress, ẹ wo mẹ́dìú, ẹ wo bàbá nígbà kan tí ọ̀rọ̀ bomb blast tó ṣẹlẹ̀ ní Èkó tó ṣẹlẹ̀ nígbà yẹn, báwo ni bàbá wa ńlá bàbá Ọbásanjọ́ báwo ló ṣe kúrò láàrin wọn tí bàbá ti lọ kíkẹ́ni tó ṣẹlẹ̀ kẹ́sì rí kó lódùmarè ọba kó ṣe kíni kó ra gbogbo wa lọ́wọ́. Ayé àtijọ́ àwọn bàbá wa wọ́n ní àwọn ọkàn yìí làwọn bàbá wa máa ń lò tó jẹ́ pé tí nǹkan aburú bá fẹ́ ṣẹlẹ̀ ní ibì kan á ti mọ̀, àbí ẹnìkan gbé nǹkan aburú sára ó fẹ́ fi ṣe wọn ní jàǹbá ọmọ àti rí ní ọba pé 100 láàrin wọn á lè rí ẹnìyẹn, á máa rí ẹnìyẹn á lọ mọ jáde á fàlẹ́ àwọn èèyàn lọ́wọ́ á tú ara ẹ̀ á rí. Bó bá jẹ́ inú church àbí inú mọ́ṣáláṣí èèyàn kan gbé nǹkan aburú sára láti fi ṣe ìkà sí ẹ wàá mọ̀, àbí nínú ẹnìkan gbé nǹkan aburú sára ó fẹ́ fi ṣèkà sí ẹ wàá rí, wàá ti rí kíní, wàá rí gbogbo kíní yẹn kedere, gbogbo ẹ̀ ló máa rí kedere. Ọmọ ìyá mi kí la mú aláyé kí la máa mú lọ sọ́run, ilé ayé ẹsẹ̀ bàtà mẹ́fà. Ní ìkan báyìí kò yẹ ká máa mú síta, kò yẹ ká máa mú sí ìkan tí àwa babaláwo àáfàá pásítọ̀ tá máa fi ń dáàbò bo ara wa ni. Ẹ jẹ́ kí n fún gbogbo èèyàn ọmọ Yorùbá akọ Yorùbá kì í ṣe ìtorí ọ̀pọ̀ ìbíkọ́sẹ̀ lómi àti pé ṣé bàbá yẹn ló fún mi ni, bàbá yẹn kọ́ ló fún mi, so that's the reason mo fi ń sọ kí la máa lọ wá odidi akọ láǹgbá ẹyọ kan, orógbó ẹyọ kan, obì àbàtà yẹn ògùn bá jẹ́ olójú méjì, ò bá jẹ́ ojú mẹ́ta, ò bá jẹ́ ojú mẹ́rin, kó ṣàjọ obì àbàtà ẹyọ kan. So a máa wá ẹyọ atare 9, ọkùnrin 9, obìnrin 7, akọ pẹ̀lú ewé òdùn àájò, tabátí wájú tán àálọ̀ akúná àwa pò mọ́ ọṣẹ bá tí wàá pò mọ́ ọṣẹ ọmọ ìyá mi àwa fà sínú ike báyìí, àbí kẹfà sínú igbá, ìkan lélẹ́yìí ṣẹ́tìrí, ìkan lélẹ́yìí àfà sínú igbá, ìkan lélẹ́yìí mo ṣe fún àwọn èèyàn ni ṣẹ́tìrí. So àfà sínú igbá àbí káfà sínú ike funfun. Inú igbá ló máa ń ṣiṣẹ́ jù torí ẹni ò lè ra igbá ni bí ẹ kí n ṣe sínú ike funfun báyìí fún bọ̀tẹ́ni tó lè ra igbá òun ni mo ṣe sínú igbá fún yẹn. So tẹ bá ti wá ṣe sí ọmọ ìyá mi ẹ máa wá fílẹ̀ ìjọ ọjọ́ kẹta, lẹ́yìn ọjọ́ kẹta ẹ máa fi fọ ojú yín àràárọ̀ ni o la fi fọjú o, àràárọ̀ ni o la fi fọjú o, a máa fi fọjú ojú nìkan, má máa fi fọ gbogbo ara ẹ̀ ọmọ ìyá mi. Bí ara bá bẹ̀ sí ń já ẹ̀jẹ̀ tó bá lọ fi fọ gbogbo ara, ojú la fi fọ ojú, má fi fọ orí, kàn fi fọ ojú lásán ni díẹ̀ kò fọ ojú lásán. That's all. Bí èèyàn bá gbé nǹkan burú wá bá ẹ ní ọ́fíìsì àbí ní anywhere tó bá wà àbí sí ara láti ṣe ìjàmbá sí ẹ wàá ti rí kedere. Ọmọ ìyá mi ó dájú, Olódùmarè dájú jùlọ, Olódùmarè ló lè wé àtògbò wá bá mi fa àṣẹ sí, bá mi share fídíò yẹn. Ìwọ nìkan kọ́kọ́ ló nídìí ẹ̀, gbogbo wa la jọ nídìí ẹ̀. Ọmọ ìyá mi àdúrà gbà ọ́, thank you very much, God bless you, ire o, I love you.